tó ẹ kú ojúmọ́ gbogbo ẹ̀yin ènìyàn wa káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí àti káàkiri orílẹ̀-èdè àgbáyé. A kí yín tológun a kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́. tó ìbà lọ́wọ́ rẹ Elédùmarè ọba ògóògo, ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègún ọba alógunlọ́lá aníyìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. ìbà lọ́wọ́ rẹ o. ìbà lọ́wọ́ àwọn yèyé, àwọn apanimọ̀ àgún olókìkí òru. ìbà lọ́wọ́ yín o. ẹ jẹ́ ojú wa ṣe o, ẹ má jẹ́ ká tẹnu gbó bí ọwọ́. ìbà lọ́wọ́ ọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ tulẹ̀ ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ sì ni ìbà àwọn obìnrin tí wọ́n kọ́kọ́ gbálẹ̀ ilẹ̀ Yorùbá lónìí. ìbà lọ́wọ́ yín o, ẹ jẹ́ ojú mi ṣe, ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́. ẹ rí nǹkan tí mo mú wá lónìí wá bá yín lórí àwọn atótónu tó wà káàkiri tìbútòrò orílẹ̀-èdè Yorùbá, àwọn ìdojúkọ kọ̀ọ̀kan tá à ń bẹ lọ́hùn k'Ọlọ́run gbé wa borí rẹ̀ tá à tí ì rí ọ̀nà àbáyọ. òun ló gbé mi wá. lórí fídíò tá a ṣe lọ, àwọn èèyàn pè wá a sọ̀rọ̀ gan, ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí pé kí lọ̀nà àbáyọ. ṣe é sì mọ̀ pé wọ́n ní tí ọ̀rọ̀ bá ti dórí ṣúṣú ọ̀rọ̀ ó là. kí fúrò wá là báyìí làwọn náà wá ń ṣiṣẹ́ tọ̀ báyìí. kọ́lọ́ ọba láàánú, ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní kó fún wa ṣe. ọ̀rọ̀ wáyé, àṣẹ sì tẹ̀lé. bó tẹ̀ jẹ́ pé a ti dúró dèjọba kíjọba kí wọ́n ó sọ̀rọ̀ lórí gbogbo ohun tó wà nílẹ̀ tí wọn ò sọ̀rọ̀. ìjọba ò sọ̀rọ̀. olórí ológun lèyí, wọn ò sọ̀rọ̀. ọlọ́pàá adóde wọn kí wọn ó sọ̀rọ̀, wọn ò sọ̀rọ̀. bá a ṣe ń fẹjọ́ sùn pé wọ́n ń jí wa gbé lọ́mọ, wọ́n ń jí wa gbé láya, ìlú ò fararọ. kò sí section tó yẹ kó sọ̀rọ̀ tó sọ̀rọ̀. ṣùgbọ́n gbà tán lọ́wọ́ bá wa ṣe láàrin ọ̀sẹ̀ tó kọjá, ẹ̀gbọ́n wa kan Olúwatósìn Àjàyí tán jẹ́ director of DSS, wọ́n wà níbì kan, wọ́n sọ̀rọ̀ as a Yorùbá person. wọ́n sọ̀rọ̀, wọ́n fa kò mú òkun yọ. ẹ̀wọ̀n ẹni tó bá lóòótọ́ wọn ò ṣòro dámọ̀. ẹ̀gbọ́n yẹn bá ọ̀rọ̀ débi kan, ó ní kò sí, ó lè ṣàfiwé àkàwé lóríṣiríṣi. ìbá mú fídíò yẹn wá, ṣùgbọ́n mo rí pé fídíò yẹn ti common gan, kò sẹ́ni tí ò tí ì rí tán. wọ́n wá ṣàlàyé pé ibi tọ́rọ̀ dé dúró, ìgbìmọ̀ ojúlalá kan fi sọrí ló lè tán ṣòro yìí. ọ̀nà wa ní ìgbìmọ̀ alákànfisọrí náà fi lè tán ṣòro, ó ní pé kí àwọn aráàlú náà gbèjà ara wọn tọ́rọ̀ bá débi kéèsì báyìí. pé tẹ́ bá lẹ̀ ń dúró ọlọ́pàá àbẹ́ ń dúró ìjọba, ẹ̀mí àwọn èèyàn máa sọnù. lóòótọ́ dẹ̀ ni ẹ̀mí ti sọnù gan, tó mú ẹ̀mí ọba lọ, tó mú ẹ̀mí ìjòyè, tó mú ẹ̀mí ọkọ, ẹ̀mí aya àtọmọ láàrin ìlú. orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ní kíní yẹn kàn. ṣùgbọ́n gbogbo àwọn tá a pè láṣáájú, ààrẹ anybody, ààrẹ yẹn kankan tí ó ṣùgbà wa. ṣùgbọ́n gbàtọ́ lọ́wọ́ bá wa sí, wọn ní kò ní burúburú kó mọ́ kéèyàn kan mọ́yàn. ọlọ́ba gbé ẹ̀gbọ́n wa, bàbá wa Olúwatósìn Àjàyí, Ọlọ́run bá wa gbé wọn dìde. wọ́n sọ̀rọ̀ bó tẹ̀ jẹ́ pé ilẹ̀ Yorùbá nìkan kan náà bá sọ̀rọ̀, bọ̀ ọ̀rọ̀ wọn tàn kálẹ̀ tàn kákó ní orílẹ̀-èdè Nàìjíríà pé tọ́rọ̀ bá dé ibi tó dé dúró yìí, ẹ̀yin ni ẹ̀yin ìgbìmọ̀ alákànfisọrí, ẹ̀yin ní kẹ́yìn láàrin ara yín tí wọ́n ó jà fún yín. ibẹ̀ la wá bá dé báyìí. ọ̀rọ̀ ti ṣe sọ.
gbogbo ẹ̀yin tẹ́ pè mí lánàá àtijẹta tẹ́ ní bó wà ní kí ni ó jẹ́ ọ̀nà àbáyọ náà lẹ ti ń gbọ́ yìí. mo rí fọ́nrán information kan láti àárín Èkó, kì í ṣe nǹkan tí èèyàn máa ń publish ni mi bá ti fi sọ́dọ̀ àwọn ìkànnì kan, ṣùgbọ́n lórí gúrùpù wa àá fi síbẹ̀. mo fẹ́ káwọn èèyàn gbọ́ àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ láàárín Èkó because security report Lagos State ó ń jáde nínú àwọn àdúgbò kan tí wàhálà ti ń ṣẹlẹ̀, pàápàá jùlọ ní Festac Town. ìjọba àti pè yín àti mọ̀ pé ẹ̀ ní dáhùn, torí ẹ̀ la fi pè yín lẹ́rú Fúlàní. ìjọba especially ìjọba Yorùbá ẹrú làwọn, ẹrú Fúlàní ni wọ́n ò ní kankan ṣe. ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jọmọ òtù òjire, tẹ́ jẹ́ original, kì í ṣe alábọ̀ ó pé yín sọ Yorùbá lẹ́nu ṣùgbọ́n ọmọ Yíbò ni, yín sọ Yorùbá lẹ́nu ṣùgbọ́n ọmọ kéde kan ni. original tẹ́ wà ní axis Festac Town, ẹ gbáradì dáadáa. wọ́n sọ iye ogun táwọn ọmọ burúkú yìí ti fi jà yín níbẹ̀ yẹn láìmọye ìgbà tí ò sẹ́nibọ́dì tó dá sí. ṣé ẹ mọ̀ pé àwọn ni wọ́n ń gọ̀kadà káàkiri gbogbo ibẹ̀ yẹn. wọ́n sọ níbi pé nínú rìpọ́ọ̀tì yẹn wọ́n ní ọ̀kadà ńjọ́ kan ọ̀kadà kọlù mọ́tò, onímọ́tò yìí wá dìde bóyá wá já sílẹ̀kùn, ó wá dí pẹ̀lú ọlọ́kadà yẹn pé ṣó ò rí mọ́tò mi ni kíníkan bóyá ó fọ́ létí, ìyẹn padà sínú mọ́tò ẹ̀. ìgbà tí mọ́tò yẹn ó fi rìn nínú odò tán wà déwájú, àwọn ọ̀kadà yẹn ti jáde bí ogúnlọ́gbọ̀n. wọ́n wá bo ní mọ́tò yẹn níbi pé ọkàn onímọ́tò yẹn gan ò balẹ̀ mọ́. àwọn ọlọ́pàá wá páàsì mọ́tò yẹn pé kó lọ wábì kan páàkì sí káfí ẹjọ́ ọ̀rọ̀ wọn bìkan tó fẹ́ dá àdá ọdọ̀ pílẹ̀. ibi tó ní mọ́tò yẹn páàkì mọ́tò ẹ̀ sí pé kó tiẹ̀ wábì kan jòkó sí kó fi rẹ́sìtì díẹ̀. the next thing tó máa rí, wọ́n ti ṣá gbogbo mọ́tò yẹn ṣàkóso, wọ́n ti bàjẹ́ mọ́tò owó iyebíye. ìyẹn báyẹn wọ́n ní ìkan náà ṣẹlẹ̀ báyẹn bíi 2 years ago, tó ṣe pé mọ́tò yẹn wọ́n dáná sun ni. wọ́n ń ṣèṣe ta ni ó mú wa. ṣé Yorùbá ìwà aṣerú? torí mo pe gbogbo Yorùbá lẹ́rú, àwọn èèyàn doríkodò pé sọ̀rọ̀ èso òótọ́ ni. ṣé Yorùbá yìí ṣerú Fúlàní? púpọ̀ nínú àwọn ọmọ tẹ́ ń wò yín lálejò, ìmíì wà Libya ló ti wá, ìmíì Sudan, ìmíì ìlú tó dá wa lálẹ́ sí òde Ọ̀yọ́ kí ló ń pè wọ́n, Mali. lọ́pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ dáná sun mọ́tò mọ́júmọ́, tó ní mọ́tò káwọ́ lérí tí ń sunkún. kò sí ẹjọ́ lágọ̀ọ́ ọlọ́pàá. tẹ́ ẹ bá ti mẹ́jọ́ àwọn bàbá ń bólà yìí lọ sí police station, ẹ lọ waste owó yín ni, ẹ lọ waste owó yín àti táìmù yín. torí kò ọlọ́pàá ó kalẹ̀ sọ frankly fún yín pé kò sí ní táwọn fẹ́ ṣe. torí ẹ̀ ni mo ṣe ń pariwo pé tèkó ni ó burú jù. tí ẹ̀yà ará Èkó tẹ́ bá rò pé àwọn ará ìlú òkè, àwọn ará ìlú òkè ní ọ̀rọ̀ Yorùbá nation bá wí, títí yín ẹkún ọ̀la ni. torí tó kàn ń dùn mí ni pé ọ̀pọ̀lọpọ̀ property àwọn èèyàn tó làmìlaka lórílẹ̀‐èdè yìí, especially inú ọ̀ràn Yorùbá, Èkó ló wà. àwọn náà ó fara gbá. nǹkan tí ń dùn mí nù tó rà mẹ̀yìn ará Èkó dáadáa wípé kọ̀lọ̀rọ̀ sí ni yín. ẹ̀yin lẹ́yìn tẹ́ ẹ mọ òwòrán táyé yín yóò mọ bàjẹ́. àwọn ọ̀pọ̀lọpọ̀ yín ti ta lé bàbá rẹ̀, ta ọ̀nà bàbá rẹ̀, kò kíà pé tí ó bá ṣẹlẹ̀. wọn ò kíà lọ́wọ́ ẹni tán ju property wọn sí. Èkó ìlú ti pọ̀. tẹ́ẹ̀ta lẹ́sán tẹ́lẹ̀ máa sábẹ́ staircase, wọ́n kún island, wọ́n á gbé góòlù ńlá sọ́rùn. ẹ̀yin lẹ́ ń kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá ìran Yorùbá. ẹ̀yin lẹ́ kí àkàlejò máa gbéyàwó yín lọ àtọmọ yín. kíá mo mọ̀mọ́ fẹ́ fi fídíò ìbá yín wí ni. ẹ̀yin gangan lórí ẹrú, pàtàkì ẹrú.
ẹ̀yin lẹ jẹ́ kí ọ̀rọ̀ ẹrú kó múlẹ̀ nílẹ̀ Yorùbá because ọ̀dọ̀ yín náà láti kọ́kọ́ rí ìtàn táwọn Yíbò máa pàtàkì àwọn làwọn nílẹ̀ pé Lagos is no man's land ọ̀dọ̀ yín ni nítorí ìhà tẹ́ kọ sáwọn ọmọ ìyá yín ọ̀dọ̀ yín láti róríṣiríṣi lénìí ẹ wá wo tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí àánú yín dẹ̀ ń ṣe àwa tá a jọmọ ìyá pẹ̀lú yín pé ṣé bẹ́ẹ̀ ṣe máa bá a lọ rèé ìdí rẹ̀ ni mo ṣe fídíò yìí láàárọ̀ yìí mo fẹ́ jẹ́ kí fídíò yìí kẹjẹ́ kó kálé kó ká oko gbogbo ọjọ́kíjọ́ tẹ́ ẹ bá ti ń jí tọ́ ọ bá ti ń ṣèṣe kò kàn mí ibi tí ó rìsọ́ọ̀tì sí irun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí tẹ́ ń rí àwọn ìlú òkèta yìí ń pariwo pé àwọn náà mọ̀ títí wọn gan bá wọn lójoojúmọ́ wọn ò rí gbọ̀n káwọn aṣọ tẹ̀yìn tó yẹ pé ti gbẹjọ orú sára yín torí ẹ̀ la ṣe ń pariwo ìran méjì ló wáyé lórí Èkó láàrin ọdún méjì síra wọn ìran méjì báwo ni méjèèjì ò ṣe ní wá sí ìmúṣẹ òun ni ẹ jẹ́ ká ṣiṣẹ́ tọ̀ èèyàn dúró tá má sọ fún yàn pé ikú kan ni ó pa ọ́ kì í ṣe pé wàá dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Trump sọ ní first tenure ẹ̀ ó ní Áfíríkà ní ènìyàn lòun ti kọ́kọ́ rí tí wọ́n sọ fún yàn pé yóò kú tí ó dẹ̀ máa lọ dúró de kú nínú chọ́ọ̀chì yóò wà lọ gbàdúrà nínú chọ́ọ̀chì pé wọ́n lòun ó kú níjọba yìí yóò àwọn gbàdúrà sọ́lọ́hun pé tó pẹ́ àwọn táwọn jẹ́ white ni àwọn máa ṣiṣẹ́ báwọn ṣe àvátì kú yẹn ni pé bọ̀ Áfíríkà wọ́n ò mọ̀ retí ikú ni pé kú ti fẹ́ dé pé ṣe ni pé a yàtọ̀ síra wa irú ẹ̀ ni irú àwọn àrán tí Yorùbá jẹ́ tó dẹ̀ kó bá wa débẹ̀ ẹ̀sìn ló bá ayé Yorùbá jẹ́ dé level tó dé ẹ̀sìn ló bá ayé Yorùbá jẹ́ débi tó dé ẹ wá wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ Festac yẹn mo wá mú àkàwé irú ẹ̀ wá bí ọdún méjì sẹ́yìn àbọ́dún kan sẹ́yìn lórí ìkànnì yìí mo ṣàlàyé tó ṣẹlẹ̀ lágége tẹ́ ẹ bá lọ ságége gbogbo ilé tó wà lágége pátá gbogbo ilé Agége ẹja gbé sórí 100% like 97% mọ́là lónìí wọ́n ti rà á mọ́ àwọn ọmọ nílé lọ́wọ́ wọ́n ti rà á ẹ lọ béèrè wọ́n ti wá ra àwọn ilé yẹn wá ságbàdo ń bí gbogbo èmi ní Ìṣàgá ni máa bọ̀ wá ságbàdo gbogbo àgbàdo bíbá iná ti fẹ́ rà tán tẹ́ bá débi àwọn ilé Àyìnlá police station bíbá yìí èèrí gbogbo ilé wọn bẹ̀ wọ́n ti ta fún mọ́là tán tí ò sí pé ilé yìí Yorùbá lóní tẹ́ bá gbọ́ pé wọ́n ti pay for sale wọ́n ti ta ilé yìí tẹ́ bá wẹ́ẹ̀dì ẹni tó rà ìsídà kó jẹ́ mọ́là àbí kó jẹ́ Ìgbò wọ́n ń ta gbogbo àwọn kìnnì property wọn fún ẹ wá wo tó gún ó bá ja Èkó ẹ wo bí ó ṣe hàdì tó ẹ wo orú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Mọ̀ṣẹ́ lánàá níbo ni mọ́là Babáńbólà ti rí àdó olóró tí ń la nǹkan mọ́ tí kìíní yẹn lọ yìn tó dẹ̀ pa á níbo ló ti rí níbo ló ti rádó olóró tábà tí ẹ fẹ́ carry out investigation sí no witness no case ni ẹni tí ó mú àdó olóró tó yìn mọ́ra rẹ̀ ó ti kú bóòlù àti fẹ́ mọ̀ tó ti rádó olóró bóòlù àti fẹ́ mọ̀ tó ti rádó olóró so kẹ́ mọ́ wo ejò tí wàhálà àti èkó bí ó ṣe burú tó òní mo fi hàn yín yẹn o ẹ wá lọ lẹ́nìlẹ́gbòrò Èkó yìí gbogbo junction tọ́kadà ti rìn gbogbo junction tí ọ̀kadà ti rìn pátá márúwá ni o ọ̀kadà ni o àwọn náà kó 70%. ẹ lọ sí Ayọ̀bọ ní Megida bus stop ẹ jí bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ lálẹ́mọ̀ṣọ́ tẹ́ ẹ bá dé Megida bus stop tẹ́ ẹ bá gun ọ̀kadà ń bẹ̀ kẹ́ tó rí Yorùbá tí ó gbé yín ọ̀nà jẹ́ ẹ fẹ́ lè mọ̀ sọ pé dákun ta ni Yorùbá nínú yín because gbogbo àwọn tẹ́ẹ̀rì pátá àbókí ni wọ́n Fúlàní ni wọ́n tẹ́ ẹ bá dé Ìyànàpájà Fúlàní ni wọ́n tẹ́ ẹ bá dé Ìkọ̀tún gbogbo àwọn tó ń lọ sí Abáranjẹ ní o kíní kan ti nẹ́bẹ̀ Fúlàní ni gbogbo wọn kì í dẹ̀ ṣe pé bí 100 200 o ẹ máa rí bí 300 àti go ẹ wá lọ sí Mọ̀ṣẹ́ tá à ń sọ yìí
látijọ́ ni mo ṣe ń lórí kìí pé mo ṣe àjínà, mo ṣe Fúlàní ni mo ṣe ń sìn, mo ṣe àjí Fúlàní, kò sí mo ṣe àjínà kankan mọ́. Ẹ lọ mo ṣe kẹ́ lọ ohun kan tí ṣẹlẹ̀ lọ́hùn. Gbogbo àwọn Yorùbá bẹ́ẹ̀ ti kúrò tán àti ara lé mọ́ wọn lọ́wọ́. Àwọn Fúlàní ló kù tí ń gbé bẹ̀. Ẹ lọ káàkiri gbogbo, ẹ wá lọ sí Èkó Òdùmọ̀tà lálẹ́. Tẹ bá fẹ́ mọ àṣírí Èkó tó bá di alẹ́ tí gbogbo àwọn tó ní ṣọ́ọ̀pù bá ti close tán, ẹ wá wá àwọn tí ó tẹ pálílẹ̀ tí ó sùn lọ tí wọn ò nílé. Gbogbo wọn pátápátá àwọn ọbẹ̀ yẹn tẹ̀ wá yàtọ̀, wọn yìí sọ ọmọ Nàìjíríà, títí ní Èkó ló yàtọ̀ jù. Ọlọ́run ló mọ bí tí wọ́n ṣe jẹ́, tó jẹ́ pé àwọn ilé tó jẹ́ ọmọ Nàìjíríà gan wọn àráyè débẹ̀ tó jẹ́ mọ́là. Àwọn Fúlàní Mali, Niger lẹ́ẹ̀bà ní títí Lagos Island. Àwọn ni wọ́n ń sùn bẹ́ẹ̀ tí wọ́n tẹ pálí ọjà lẹ̀ lọ, tí wọ́n sùn lọ gbogbo kọ́nà lẹ́ tí wọ́n rí wọn. Ṣé Èkó ti wà nínú ewu? Ṣé kò sínú ewu? Adẹ̀ níjọba, kí ni ìjọba wa ń ṣe gangan? Ẹ bèrè lọ́wọ́ àwọn governors ta nílẹ̀ Yorùbá pé kí ni iṣẹ́ wọn gangan? Gbogbo ilẹ̀ lè ṣàdéhùn pé ẹ máa govern lórí kíní kan, ẹ máa jẹ́ kí life, even ẹ involve life and property, pé gbogbo ẹ̀ ló jẹ́ ìkápá yín. Life and property wo wà lẹ́yìn sí kí ọba yìí? Because Èkó, tẹ́ bá wo Èkó, kẹ́ wá lọ sọ́nà Ìkòròdú, ẹ lọ láti mile 12. Àwọn wọn ní mile 12. Haúsá ló ní mile 12. Kẹ́ wá lọ sówódé Onírin. Ẹ gbogbo inú Owódé Onírin àwọn ilẹ̀ máa rí. Torí gbogbo tẹ́ bá ti rí bí irin má láì jìnnà síbi tí irin bá wà. Ibi irin àwọn ayé wọn ni wọ́n ti pè irin fún wọn. Títí lọ sínú Ìkòròdú bẹ́ẹ̀ sì rí wọn lọ́nu. Àwọn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó wọ́n fi ń sọ́lé. Àwọn ni Mègádì. Mo wá wo kíní títí mo wá rí wípé ìran Yorùbá inú ewu ńlá la wà o, wàláì. Ọmọ yín ti sọ̀rọ̀ o. Ọmọ yín ti sọ̀rọ̀. Ó ní ẹ má dòde ìjọba, ẹ gbèjà ara yín. Tẹ́ ẹ bá ní Ọlọ́run ò tí ì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín, ẹ̀ ń tanra yín ni o. Ẹ má dòde bàbá Bọ́lá Ahmed Tinubu o. Tó bá dọ̀la tẹ́lẹ̀ tí ń bá ṣẹlẹ̀, yóò ní ṣe bí mo ti rán èèyàn sí yín, tí ó padà gbẹnu rẹ̀ jáde nu. Tó bá dọ̀la tẹ́ bá rẹ́gbẹ́ tó kun, tẹ́ bá ní bàbá wa ẹgbẹ́ tó kun, padà gbọ́jẹ yín mọ̀, yóò ní mo rán èèyàn sí yín. Ọ̀gá DSS àwọn tí ń rìpọ́ọ̀tù fún, àwọn ni mo dárúkọ yẹn o. Dàrẹ́tọ̀ DSS ló sọ̀rọ̀ o. Ẹ̀gbọ́n wa Olúwatósìn Àjàyí bàbá ti sọ̀rọ̀ o. Ó ní ẹ gbèjà ara yín. Ẹ gbèjà ara yín. Ẹ gbá defense. Irú nǹkan tí General Theophilus Danjuma sọ fáwọn ará Nasarawa of recent nìyẹn. Nígbà tí wọ́n lọ bá àwọn Middle tí lọ bá wípé gbogbo wàhálà crisis wọ̀nyí ọgbọ́n wo la fẹ́ dá sí. Òun náà nǹkan tó sọ àṣẹ leader, ó ní ẹ gbèjà ara yín. Ó ní ẹ lọ wá irú ìbọn tí wọ́n ń lò bí tán náà ti rí. Ẹ̀yin náà ó rí ń bẹ̀. Ó ní irú ìbọn tí wọ́n ń lò, ẹ̀yin náà wá ẹ rí. Mo ti play fídíò bàbá yẹn lórí program mi kan bí báyìí. Kẹ́ fi defend ara yín. Ó túmọ̀ sí pé kò sẹ́ni tí ó defend yín àfi kẹ́ defend ara yín. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ Lámídì kọ́lọ́ba àdẹlẹ̀ fẹ́ yan rí kí bàbá tó wàjà. Bàbá fún wa ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣùgbọ́n jọ bàbá ti bẹ̀rẹ̀ sí ní wọ funfun lẹ́yẹ ń sú. Bàbá ò sí ń bi gàgídíjàgan mọ́, ìgbádùn bàbá wà, bàbá ò ráàyè. Tẹ́ ẹ bá ń retí Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ̀ ń tara yín jẹ ni. Ẹ má retí pé olóyè Sunday Igboho ń bọ̀ wálé wá jà fún yín. Ẹ̀yin fúnra ara yín ládùúgbò ẹ organize ara yín, ẹ gbèjà ara yín ní level today.
because disaster ń bọ̀ tí ó nípọn, disaster ń bọ̀. Àwọn nílẹ̀ Haúsá wọ́n ń display ẹ̀ lójoojúmọ́ adẹ̀ ń rí. Adúpẹ́ kò sí wàhálà nílẹ̀ Haúsá lánàá àná Friday pé wọ́n rí control, but mo bẹ̀ yín wọ́n lè sún ọjọ́ síwájú, wọ́n ya wèrè o. Ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n fi mọ́ kóyàn nú gbóhùn sọ fún wa, àwa là máa dájọ́ sí protest pé a protest on the 7 on the 15 á jáde. Àwọn èyí dájọ́ sí tiwọn o. Ẹ̀ẹ̀kan dédé gbọ́ pé wàhálà ti bẹ̀rẹ̀ ní o. Torí ẹ̀ ló jẹ́ kí n máa mú àwọn information yìí wá. Mo bẹ̀ yín ni, ẹ gbèjà ara yín. Kí nìdí táwọn aráabí tí wọ́n fi ń wọ orí tó fi jẹ́ pé ilẹ̀ wa òun ni ó jọ wọ́n lójú, àṣà wa ó jọ wọ́n lójú, ìgbé ayé Yorùbá ó jọ wọ́n lójú gan-an. Bí kó sàwọn náà ní gbogbo ilẹ̀ bíbáyìí lórí lójú wọn. Bí kó sàwọn náà ní. Ṣùgbọ́n màá fi kinní kan tó yín létí kọ́lọ́n jẹ́ kí kinní yẹn play. Láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kan, mo fẹ́ kẹ́ wo fídíò kan nínú àwọn nǹkan tá a ti ń rí tó ti ń ṣẹlẹ̀ bọ̀ látẹ̀yìnwá. Ẹ̀yin èèyàn mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àjálẹ́. Ní àkókò àbígbà tẹ́ ẹ bá lè máa wo àwọn ìdí pàtàkì tí wọ́n fi ń fi ogun jalẹ̀ Yorùbá ni mo fẹ́ dọ́gbọ́n yànnàná rẹ̀ kẹ́rin. Pé kì í ṣe pé wọ́n ń ṣe pẹ̀lú àìmọ̀kan, wọ́n ń ṣe pẹ̀lú pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe láti lè jẹ́ kí ilẹ̀ Yorùbá kí nǹkan ó lè bàjẹ́ mọ́ àwọn ọ̀tá wa lọ́wọ́, tí wọ́n ń ṣe fún nìyẹn. So lára àwọn nǹkan tí mú wọn ṣe ni mo fẹ́ mú wáyé. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí ọkùnrin sọ. Let me get right to the heart of the issue. What exactly are the proponents of Sharia courts to southwest Nigeria? What are they after? I'll tell you. It has got absolutely nothing to do with issues of Yoruba Muslim interest. That's arrant nonsense. And it's a smoke screen. Here are some vital socio-economic statistics which confers competitive advantage on the southwest region of Nigeria. And these are the things that these people seek to destroy. Number one, southwest economy. Lagos State GDP is 41 trillion naira, or US dollars 29 billion. Almost 27% of the entire Nigerian GDP. And Lagos economy is the 7th largest in the whole of Africa as of 2022. Lagos economy also accounts for over 50% of Nigeria's non-oil revenues. Now, Lagos State is to Nigeria what London is to the United Kingdom, what California and New York cities are to America, and what Beijing is to China. It is the heartbeat of our nation's economy. Now, with a visionary and competent leadership in the 6 southwest states, these 6 states of the southwest of Nigeria can become the largest economy in Africa in a mere 10 years. The competitive advantage of the southwest includes financial services. That's the heart of financial services. ICT, all the fintechs are there. All the big tech companies are in Lagos. Manufacturing, the big manufacturing companies are there. Oil and gas. I mean, Dangote Petrochemical Refining Company is situated in Lagos. Last year, Dangote paid a whopping 402 billion naira in taxes. Another competitive advantage of the southwest is agriculture, cash crops, and all whatnot. And of course, culture and entertainment. That's another competitive advantage. In December last year,
Lagos State alone earned 71.6 million US dollars just on tourism, hotels and accommodation. 71.6 million naira, or 107 billion naira just in 1 month. Lagos State earned. So, and that shows the enormous potentials of Lagos State as a favorite tourist destination. There are hundreds of Europeans, Americans, and Asians who are itching to come and experience the Lagos cultural and entertainment phenomenon, even as I speak. And even as I speak here, there are groups of local tourists boarding aircraft and train rides from Lagos to various, southwest states on tourist visits. The second thing thereafter, our educational advantage. There are more universities in the southwest region than the other regions. Indeed, Ogun and Osun states alone have more universities than the entire northwest and northeast regions put together. Why? The late premier of southwest Nigeria, Obafemi Awolowo, drilled this into our fathers, the strategic necessity of education as a tool for human emancipation from the ravages of poverty, ignorance, and servitude. This is the reason why Yorubas prioritize education and learning far more importantly than religion. Now, back to the chase. Let me get right. Our leading status in the professions: economics, medicine, law, engineering, pharmacy, banking, accounting, auditing, journalism, insurance, stockbroking, computing, creative arts, name it, literature. In some of the above mentioned professions, Yorubas were either the first in Nigeria or even in Africa. Professor Taslim Elias, that I mentioned earlier, Nigeria's first Attorney General, was the first African to bag a Doctor of Laws degree and the first African to become the first African and the only one till date to become the president of the International Court of Justice. No African has done that after him. The first Nigerian lawyer was Mr. Shapara Williams in 1800, in the late 19th century. The first Nigerian medical doctors were Nathaniel King, Dr. Natalia King, Dr. John Randall, Dr. Lee Shodipe, and Dr. Oguntola Shapara. These were medical doctors in the 19th century. Now, the first chartered accountant was Mr. Akintola Williams, the first chartered accountant in Nigeria. The first architect, the first civil engineer, the first Nigerian to be licensed as a civil engineer was Sir Albert Macaulay, licensed in 1893 as a civil engineer. Now, Professor Wole Soyinka remains the first and only Nobel Prize winner in literature. No, I think there has been a couple of other Africans, but it was the first African to bag the Nobel Prize in literature. Professor Ekundayo Adeyemi is the first professor of architecture in Nigeria. F.R.A. Williams started the first law firm in Nigeria in partnership with Bode Thomas and Remeleku Fani Kayode. Now, Akintola Williams accounting firm is the first in Nigeria. Professor Akima Bogunje is the first professor of geography in Africa and the first president of International Geographical Union. Now, Professor Mrs. Olubala Babalola is the first professor of quantity surveying in the entirety of Africa. Professor Babs Aliu Fafua is the first professor of education in Nigeria. Professor Adeton Ogunseye is the first Nigerian professor of library and information science. Mr. Talabi Braithwaite is the first African to qualify as a chartered insurer in Nigeria. Sir Abat Macaulay was the first Nigerian to drive a car. Mrs. Fumila Ransom Kuti was the first female to drive a car in Nigeria. In fact, we have a professor of development economics, the first in Nigeria. So, Banji Oyeyinka. Now, even among our religious leaders, Pastor Enoch Adejare Adeboye has a PhD in applied mathematics. Pastor W.F. Kumuyi was a first-class graduate of mathematics from the University of Ibadan. And, Pastor D.K. Olukoya has a PhD in molecular genetics. In fact, is the first Nigerian or first African, to clone genes. Pastor D.K. Olukoya. And even from the Muslim, religion, Professor Ishaq Oloyede is a professor of Islamic studies.
He was once the VC of University of Ilorin and currently the registrar of JAMB. And then Professor Ishaq Akintola, also a professor of Islamic Studies, is also a lecturer, at the Lagos State Universities. So the Yorubas lead in the professions. And these are the things, these people are after. They want to introduce religious extremism so that we remove our focus from that and focus on what is not important. Now, the third thing... ṣe ti gbọ́ àárín yẹn dáadáa báyìí sí kátà ń sọ nìyẹn. Ìdí tí wọ́n fi sọ yín dẹrú nù. Ẹ wá dúró pòfẹ́sọ̀ tá a kàkálẹ̀ yìí, gbogbo àwọn yẹn ṣe kàwé tó nílẹ̀ Yorùbá. Ẹ wo gbogbo, even in the world ranking, táwọn ọmọ Yorùbá ti fakọyọ lóríṣiríṣi. Ká wá gbọ́ pé ipò ẹrú la ṣì wà títí dèní. Gbogbo pòfẹ́sọ̀ tó kàkálẹ̀ lọ rẹpẹtẹ, gbogbo pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká ní kíní kan, ẹrú gbogbo wọn. Ẹrú Fúlàní. Kò sínú wa tó lè jáde tó lè sọ̀rọ̀. Ó ní máa tó sọ̀rọ̀ èyí tó sọ. Ó ní ìdí tí wọ́n ṣe ń ṣe wá ṣàkúṣàkú nìyẹn sódà a ní wúlò fúnra wa. Ṣá wá wúlò fúnra wa? Ẹ bèrè lọ́wọ́ ara wa, ṣá wúlò fúnra wa? Ọba ò wúlò fún aráàlú ò wúlò fọ́ba. Ìjọba tó jẹ́ number 1 lé ní ọmọ Yorùbá ni kò wúlò fún aráàlú, àwa náà ò wúlò fún. Everybody ò jọ wúlò fúnra wọn. Àwọn asset wa báyìí, àwa kẹ̀yìn síra wa, wọ́n ṣe tó wù wá. Tá a bá sọ fún wa pé omi ni ó ṣẹja jiná, kò sẹ́ni tí ò ní jiyàn ẹ̀. Omi ó ṣẹja jiná. Ẹ wo Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ wo wàhálà tá a ṣe fún wọn nílẹ̀ Yorùbá kí wọ́n lè dórí ipò yẹn. Bàbá yẹn wá débẹ̀ tán ó dẹ́ kẹ̀yìn sí ìran rẹ̀. Táwọn yẹn bá wa sọ̀rọ̀ wọn ní ṣe bó fún àwọn ìran rẹ̀ ló kó sí power. Ṣebí nítorí kan lè dìfẹ́ kan bá yé bapá ni. Ká má bàa dá lórí mission tiwọn ni bàbá ṣe kó àwọn ọmọ Yorùbá síjọba. Kì í ṣe nítorí kí ilẹ̀ Yorùbá ó lè dá àbí káyé wa ó lè yí padà. Gbogbo nǹkan tá à ń sọ tí ò yé àwọn èèyàn wa rèé. Ẹ jí gìrì, ẹ jí gbogbo wọn pàtó pọ̀ ká defend unity ilẹ̀ Yorùbá. Ẹ má dúró de ọba ìlú yín o. Ọba ìlú yín ìsara yín olórí ẹrú ni wọ́n o. Ẹ má dúró dọba ìlú olórí ẹrú. Àwọn gangan náà ń rẹwà tà sóko ẹrú. Àwọn ọba ìlú wa ni tí wọ́n rí wa tí wọ́n ń pa wá láàrin ìlú tí wọ́n ò sọ̀rọ̀. Tọba kankan ò kéde, ọba kankan ò lu aago káàkiri ìlú wípé kó lé ó gbélé lórí ọ̀rọ̀ àgbésùmọ̀mí lórí ilẹ̀ wa. Ẹ̀wọ̀ àtijọ́ tí mo ti sọ̀rọ̀ lórí Èkó, kíní kan ṣẹlẹ̀ lágége lójú mi tí mo gun márúwá, mo sọ̀rọ̀ yẹn bíi 2 years ago. Torí márúwá yẹn ń sọ fún mi pé tí mo ní àwọn ọmọ làmọ̀ tẹ̀ tí wá pọ̀ ládùúgbò yìí gan níbi tó gbé mi gbà. Tá bá dúró láti Ṣàgá, tá bá wọ márúwá láti Ṣàgá, tó bá gbé yín wọ inú pé ẹ lọ sí Abattoir, tẹ́ lọ sí Abattoir, àwọn àdúgbò tó máa gbé yín gbà tí máa fi link up Abattoir, ibẹ̀ lọ̀rọ̀ yẹn ti wáyé. Mo wá rí pé àwọn ti pọ̀ ju gbogbo bẹ̀ yẹn, kò sí ibì kan bẹ̀ tó jẹ́ space tí kì í ṣe Haúsá lónìí. Mo wá ní ẹ máa gbádùn àdúgbò yìí dáadáa o. Máa yẹn ní àwọn ń gbádùn ẹ̀ pé èmi ti fẹ́ bọ́. Ó ní kí n wo man tó ṣí ṣọ́ọ̀pù kalẹ̀ lẹ́yìn tó jẹ́ wẹ́dà wípé irin, ó ní tá bá fi lè fojú kan irin kan lọ́dọ̀ wọn láti sọ máa yẹn do ní gbèsè pé ẹni irin tí máa yẹn bá gbé ta pé irin yìí àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ ni wọ́n máa jí gbé ni, tí ò dẹ̀ sẹ́ni tí ó jẹ́wọ́ pò ń lò ń gbé. Ó ní àdúgbò yẹn ọ̀dẹ̀ kí ń dá torí pé àwọn náà ni ó wá ń ta. Ó ní kíní kan wá ṣẹlẹ̀ lọ́dún kan sóhun tó ń wá márúwá yìí wípé òun ra kẹ̀kẹ́ fún ọmọ òun. Bọ̀ kẹ̀kẹ́ yẹn àgbàlagbà lè gùn. Ó lóun wá gun kẹ̀kẹ́ yẹn lọ sí ibi tóun ti fẹ́ lọ́dọ̀ sọ́dọ̀ máa ń wẹ́dà yìí pé yóò bá ń jó nǹkan kan lára ẹ̀. Ó ní báwọn ṣe wá kẹ̀kẹ́ tì ní ẹ̀ làwọn ò bá rí kẹ̀kẹ́ mọ́. Ó ní wọ́n fọ́ ṣọ́ọ̀pù wẹ́dà, wọ́n gbé machine tó gbé sínú ṣọ́ọ̀pù àti àwọn irin kan. Ó náà bá kó kẹ̀kẹ́ náà mọ́. Ó láwọn wá kẹ̀kẹ́ yẹn wá àwọn report police station láwọn ò rí. Ó ní after 2 months tí kẹ̀kẹ́ ti sọnù, òun bá lọ ṣerun lọ́dọ̀ ọba mẹ́sàlú kan, bó ṣe rí kẹ̀kẹ́ ọ̀tá páàkì síbẹ̀ nù.
kẹ̀kẹ́ ọmọ mi rèé ló bá pe Bábísà ló yẹ pé kó wá ta ló ní kẹ̀kẹ́ yìí ló bá ní ẹni tó ní nìyẹn wọ́n á pe ẹni tó ní pé báwo ni kẹ̀kẹ́ yìí ṣe jẹ́ ó ní pé ọ̀rẹ́ nǹkan ló ta fóun ọ̀rẹ́ ẹ̀ ta fún ẹ sóò lè bómi dọ́dọ̀ ọ̀rẹ́ ó ní kò sí wàhálà ó dẹ̀ mọ́ àwọn dé ọ̀dọ̀ ọ̀rẹ́ àwọn wá ọ̀rẹ́ títí làwọn ò rọ́ọ̀rẹ́ yẹn pé kẹ̀kẹ́ yìí kẹ̀kẹ́ mi ló ń bá lọ ọlọ́pàá wá kẹ̀kẹ́ just tóun wá rìpọ́ọ̀tù police station yín òun rèé làwọn ọlọ́pàá bá gbé kẹ̀kẹ́ yẹn ó dilé sẹ́ríkì wọn wípé ọmọ tó ta kẹ̀kẹ́ fún ẹni yìí òun dà wọ́n lọ́dọ̀ yín bíbáyìí ló ń gbé wọ́n ní sẹ́ríkì ó provide kẹ̀kẹ́ o kò provide ẹni tó gbé kẹ̀kẹ́ o ètò sọ fáwọn ni pé káwọn fogi òtòlótó iṣẹ́ àmọ́ àwọn ọlọ́pàá mọ́lẹ̀ débi pé àwọn ọlọ́pàá padà advice máa yẹn pé kó béèrè ẹ̀ kó fọ́ gẹ́ẹ̀tì lórí kẹ̀kẹ́ yẹn máa yẹn bá mi sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn ó ní wàhálà ó ló gbàgbé kẹ̀kẹ́ yẹn kó n fi ilẹ̀ ó ní torí ẹ̀mí rẹ̀ ká má bàa yanjú rẹ̀ gbàgbé ẹ̀ bó ṣe gbàgbé ẹ̀ ó ní de ní sẹ́ríkì ò provide ẹni tó ta kẹ̀kẹ́ míwọ̀n ẹni tó ta kẹ̀kẹ́ yẹn làwọn tó wá kó lé onílé nínú Agége ń bẹ̀yẹn lọ̀rọ̀ tí mo sọ yìí ti ṣẹlẹ̀ mo sọ fún màá mo nígbà tẹ wá report fún police station why tẹ ẹ lọ sí area G àbí area F kẹ lọ report kéèsì yìí máa yẹn ní lórí kẹ̀kẹ́ tán ti lòlò tó ti fẹ́ gbó pé èló lòun àmọ́ ná kiri pé tó lè tó kọ́kọ́ àwọn kó ń bẹ̀ nìyẹn pé then ọlọ́pàá ti advice òun pé wọ́n lè ṣe òun léṣe kó òun gbàgbé ẹ̀ tó dáwọn jọ ń gbé ládùúgbò ni mo ní ṣe rí ilé ayé tójú àwọn Yorùbá tó wà ní àdúgbò yẹn rí nílẹ̀ bàbá wọn ìyẹn ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ bíi 2 years ago lọ̀rọ̀ tí mo sọ yìí ẹ wá wo ohun tójú wọn rí Festac ẹ wo àdúgbò kan tí wọ́n ń pè ní Abúlé Gbàmbí super láti super sílé epo àlàfo super sílé epo yẹn tí aago 7 bá fi lè lù báyàn ń bẹ̀ yẹn yà wá bí tí wàá sùn wọ́n sọ pé o fẹ́ rìn kọjá ládùúgbò yẹn wá sí Abúlé Gbà bó fẹ́ tàtà Abúlé Gbà lọ sí sílé epo ẹ̀mí ẹni yẹn máa sọnù níbi àkìtàn ńlá gírì wò yẹn ẹ̀mí ẹni yẹn máa sọnù ládùúgbò yẹn àwọn tó dẹ̀ ń sun orí àkìtàn yẹn mọ́là ni wọ́n àwọn á fojú wò wọ́n wípé orí àkìtàn náà sùn bọ́ ọṣẹ́ tí wọ́n ń ṣe láwọn àdúgbò tán wà ó burú jù ìjọba dẹ̀ dákẹ́ ìjọba ń wò wọ́n níran torí ẹ̀ ni mo ṣe sọ̀rọ̀ tí mo sọ yìí wípé ẹ̀yin ènìyàn wa way forward ó ní pé kẹ́ kóra yín jọ ládùúgbò kẹ́ ẹ̀yàn ìgbìmọ̀ ojúlọ́lá kan fi sọrí wọ́n ti ní ẹgbèjà ara yín ni o ẹ mọ́ dòde ìjọba ẹ ti ráwọn lapses táwọn èèyàn ń rí ẹ wo cases bó ṣe lọ bọ́lọ́pàá ṣe wà nílẹ̀ Yorùbá tó tófin wà tó èwo ní Fúlàní tó ti tì mọ́lé nítorí pópa Yorùbá èwo náà mú rí tó wà láti mọ́lé dìwò tá à ń sọ̀rọ̀ yìí ẹ̀yin ó kù sọ́wọ́ yín o àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ yóò dòdìdí tó pàtó tí mo fẹ́ mú wá kékeré ni mo ní kákíyín pé a kú àrètígbàdẹ kú ayọ̀ ìní fún coronation bàbá wa Ọwọ́adé Abdulhakeem tó jẹ́ Aláàfin tuntun tòní èyí ni bàbá ó gbadé nílùú Ọ̀yọ́ Aláàfin oṣù tuntun tó lé lọ́yọ́ nìyẹn a kàn fẹ́ rọ bàbá náà ni pé a rọ̀ yín torí pé gbogbo nǹkan pátá ló ní ètò nílẹ̀ Yorùbá gbogbo nǹkan ló létò then Yorùbá máa ń sọ nǹkan ó ní tá a bá ta a máa tọ́ ni kó má bàa dẹran onídìí ni Yorùbá ti sọ bẹ́ẹ̀ pé tá a bá ta a máa ń tọ́ ni Yorùbá yẹn tí ò bá yé yín dáadáa jẹ́ kí n láyé yín ọdẹ ni máa tàbọn tẹ bá wá tàbọn sẹ́ran gbà ò ẹran yẹn lè mọ́ kú ní Stanley ibi tó tẹ́ ẹ ti yìnbọn sí kó tó ń rìn síwájú díẹ̀ kó tó kú ṣùgbọ́n tẹ́ ẹ bá tọ́ kẹ́ wá ìdí ibi tó kú sí yóò padà tẹ́ bá padà rí yóò ti dẹran onídìí yóò ti bàjẹ́ ìdí tá fi sọ wípé tá a bá ta a máa tọ́ ni kó má bàa dẹran onídìí bàbá èyí ni mo dọ́gbọ́n fi òwe yìí bá wí orí àpèrè tẹ́ wà
àpèrè iṣẹ́ ńlá ni onílẹ̀ Yorùbá, àpèrè iṣẹ́ ńlá ni. Ó ní bàbá wa ti máa ń lo àpèrè wọn èé lò fún fàárí, wọn èé lò fún kákà jókòó ká máa pàṣẹ wá, wọ́n máa ń lò fún bó nílẹ̀ Yorùbá ò ṣe ní lógun ò ṣe ní jalẹ̀ Yorùbá làpèrè yẹn wà fún. Àpèrè ogun ni, kì í ṣàpèrè ibi tí èèyàn ti máa gbádùn. Torí ẹ̀ gbogbo àwọn ẹ̀ṣọ́ yín látọ̀rí olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ pè wọ́n sórí iṣẹ́, ẹ pè wọ́n sórí iṣẹ́ báyìí. Eléyìí gan mo fẹ́ lé advice yín pé Ọ̀ṣọ̀run, iṣẹ́ ń bẹ lọ́wọ́ Ọ̀ṣọ̀run náà tó lórí ogun lọ́ṣọ̀run. Olórí ogun ni, oyè ogun ìlú ní Ọ̀ṣọ̀run, oyè yẹn sì tó ju oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ. Ṣùgbọ́n ó dọwọ́ yín tẹ́ bá mọ lílò wọn. Ntẹ́mi ó sọ fún yín nínú ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ lénìí ni pé gbogbo ayé ní ń pariwo igbá oyin ló gbé, igbá oyin ló gbé, igbá oyin ló gbé. Téèyàn bá gbé igbá oyin, igbá are ló gbé o. Ṣùgbọ́n ẹni tó bá gbé igbá oyin tó bá lọ sùn sínú yẹ̀wù tóun àti ìyàwó rẹ̀ ń fọwọ́ kanra wọn lẹ́kẹ̀ẹ́ tán kàn ń gbádùn ẹ̀mí wọn tán rò pé akúkú ti gbé igbá oyin. Oyin ò ní fi fúnra rẹ̀ rìn wọnú ilé wa wá o. Àwa là lọ máa fà á níbi tó bá jókòó sí o. Ìdí rẹ̀ mo sọ pé tá a bá ta á máa tọ́ ni kó má bàa dẹran ń dín. Ìmọ̀ràn mi nù o, torí pé àti rọ́bà lóde Ọ̀yọ́ tó gbégbá ata tígbà rẹ̀ sì san wá nílẹ̀ Yorùbá, tó san òde Ọ̀yọ́ tó sì san ilẹ̀ Yorùbá. Ìdí nìyẹn tó jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí wá ní fẹ́rẹ́ńdógí. Bàbá kò ní sú yín ṣe o, kò sì ní ṣòro fún yín lágbára lọ́wọ́ Elédùmarè. Ìgbà yín yóò tù wá lára, yóò tù òde Ọ̀yọ́ lára, yóò tù ilẹ̀ Yorùbá lára. A mọ̀ yín, ẹ máa wá náà síre. A ní máa fa burú jókòó gbogbo ìgbà lágbára lọ́wọ́ Elédùmarè. Abẹ̀bẹ̀ ni, a sì ṣàdúrà ni, yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. So gbogbo ilé ìta mú wá lénìí kò ní jù báyìí lọ. Kẹ́ tún máa retí àkọ́tún ètò lọ́wọ́ àṣálẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Torí mo fẹ́ sáré jáde kan tí n bá dé ètò gangan pàtàkì ètò ńlá ń bọ̀ ká tún mú wá bá yín. Ẹ̀yin ni ẹ ṣé ẹ kú àdúró tì mí o. Àní súra wa o lágbára lọ́wọ́ Elédùmarè.